Then go show around me. Send from a show around. I mean, everybody showing us around, telling us what happened. She interviewed with any other person. No. I'm not sure with any of She interviewed. Just take the capture. Can I say voice over? Yeah. There now. That is just it. See, then I can see the blood. It's going with us. We'll send it to you. We'll send it best stuff from you. We'll send it to you. Where? No, ẹ bú sáré là ń fèsì. Hello? Bẹ́ẹ̀. Ìfẹ́ wá síbẹ̀ yìí. Wà ní ìgbà yìí. Ìfẹ́ wá síbẹ̀ yìí ní ìgbà yìí. Àṣé òjò ìlú wọ́n tó ìlànà tó pọ̀ jù. Gbogbo ẹni tí ó láǹfààní láti máa wo BBC News Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ilé olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Ó ṣe jẹ́ kẹ́yìn náà ti máa gbọ́ròyìn lórí tí ó ṣẹlẹ̀ mọ́jú tí wọ́n ní àwọn agbébọn ya wọ ibi. Ibẹ̀ ni BBC Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lára àwọn ọkọ̀ tí wọ́n bàjẹ́ nílé Sunday Igboho náà lè láǹfààní láti rí àti rí ẹ̀jẹ̀ àwọn èèyàn nílẹ̀ náà lẹ́nu ọ̀nà àbáwọlé kọ̀ọ̀kan nínú ilé tá a wà yìí. Òru mọ́jú ni wọ́n ní àwọn agbébọn náà dédé ya wọnú ọgbà yìí tí ìbọn sì ń dún lákọlákọ àti rí ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn lẹ́nu ọ̀nà ká tó wọlé. Gbogbo ẹ̀ náà ni màá fi hàn yín tí n bá ti ń jáde kúrò ní ọgbà yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn èèyàn wà níbi ọ̀nà méjì kan tó wọ àwọn ilé méjì nínú ọgbà yìí náà pẹ̀lú. Yàtọ̀ sí àwọn ọta ìbọn tó wọ ara mọ́tò tó fọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbí yìí, lára nǹkan tí BBC News Yorùbá tún rí, a rí ọmọ odó kan náà níta bígbà tí wọ́n lò láti fi já ẹnu lóró wọlé nínú ọgbà náà. Kì í ṣe ọkọ̀ nìkan náà àti gbogbo inú ilé. Just the first. People just kill their people outside first.
yàrá ìgbàlejò Sunday Igboho la wà yìí. Ibi yàrá tí wọ́n ń sùn lélẹ̀. Is it like Please. No. A lè sọ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ nǹkan tí ẹ̀ ń láǹfààní láti máa wò lórí BBC News Yorùbá ní báyìí. A wà nílé olóyè Sunday Adéyẹmọ àti Igboho àti Sunday Igboho lórí ìròyìn tó ṣe kẹ́yìn náà ti máa gbọ́ pé àwọn agbébọn ya wọ ilé ìgbé rẹ̀ tó wà ní Sókà nílùú Ìbàdàn lóru mọ́jú. Lára àpẹẹrẹ tá a ti rí àwọn arápá ẹ̀jẹ̀ lọ́nà bíi mẹ́ta báyìí lọ́tọ̀ọ̀tọ̀. Níbi ẹnu àbáwọlé la ti rí ọmọ odó kan náà ńlẹ̀ tí a sì tún rí àpá bíi tí wọ́n ti fi ọmọ odó já ẹnu àbáwọlé náà wọlé bí nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lówùúrọ̀ onírè nílé olóyè Sunday Adéyẹmọ.
ẹ̀rù bà. àwọn kan tá a rí ní ẹnu ọ̀nà ká tó wọlé ẹ̀yẹ́ láǹfààní láti rí náà báyìí bí ọmọ odó àti ipa tí wọ́n ti já ẹnu lóró wọlé. ó dẹ̀ dá àmàrí kọjú àmàrí sọ gbogbo àwọn tó yọ tábù wà lẹ́yìn. àpá ọta ìbọn lẹ́yìn náà ń wò nílẹ̀ yìí báyìí pẹ̀lú ọmọ odó tí mo sọ lẹ́ẹ̀kan. Masuk